Tinubu mórílé France lẹ́yìn tí iléeṣẹ́ China yọ̀ǹda ọ̀kan lára bàálù tó gbẹ́sẹ̀ lé. Ààrẹ Bọ́lá Tinubu yóò rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè France lónìí ọjọ́ 21 oṣù kẹjọ. Olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn àti ìlúkòrò Iroyin Ngelale ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta pé ìrìn àjò lẹ́nu iṣẹ́ ni àbẹ̀wò ráńpẹ́ tí ààrẹ yóò ṣe sí orílẹ̀-èdè France. Iroyin ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé Tinubu yóò darí wálé láìpẹ́ lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí ìlú Paris. Olùdámọ̀ràn ààrẹ kò sọ ẹ̀kúnrẹ́rẹ́ ìdí tí ààrẹ Tinubu fi gúnlẹ̀ ìrìn àjò sí France náà. Iroyin fi àtẹ̀jáde náà síta nípa ìrìn àjò Tinubu lọ sí orílẹ̀-èdè France lẹ́yìn tí iléeṣẹ́ China Zhongshan Fucheng Industrial Investment Company Limited tó gbé orílẹ̀-èdè Nàìjíríà lọ sílé ẹjọ́ lórí àìtẹ̀lé àdéhùn fi ọ̀kan lára bàálù mẹ́ta iléeṣẹ́ ààrẹ Nàìjíríà tó gbẹ́sẹ̀ lé sílẹ̀. Àmọ́ àtẹ̀jáde kan tó wá láti ẹnu agbẹnusọ iléeṣẹ́ China náà ṣàlàyé pé iléeṣẹ́ ọ̀hún fi ọ̀kan lára àwọn bàálù ọ̀hún sílẹ̀ lẹ́yìn tí iléeṣẹ́ ààrẹ sọ fún wọn pé Tinubu fẹ́ lo ọ̀kan nínú àwọn bàálù náà láti rìnrìn àjò lọ sí France fún ìpàdé kan pẹ̀lú ààrẹ Emmanuel Macron ti orílẹ̀-èdè France. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo fún ti tòní. Orúkọ mi Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì jígí Lara. Káfíńre pàdé o. Ìkànnì jígí Lara 24 bàbá gbogbo.